alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa sahbihi wa man wala. Ẹ̀tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ̀yọ́ màyá mi ní ẹ̀sìn Islam mo kí yín pẹ̀lú kíkí ẹ̀sìn Islam wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Tí ẹ bá gbàgbé abalabi tí mo bá ọ̀rọ̀ mi dé òun náà ni abalabi tí a ti ń sọ̀rọ̀ nípa iye òǹkà ìjọ Ahmadiyya lójú ayé Ghulam Ahmad níbi tó ti pa irọ́ kàǹkà wípé àwọn ìjọ òun gẹ́gẹ́ bí ó ṣe fi ń fọ́nbù lọ́pọ̀lọpọ̀ ìgbà nínú àwọn tírà ẹ̀ pé òun ní àwọn ìjọ tí wọ́n ti fọ́n káàkiri àgbáńlá ayé wọ́n pọ̀ ló ń kà káàkiri kò fẹ́ẹ̀ sí ìlú téèyàn dé tí èèyàn ní bá Ahmadiyya tí wọ́n yapa ló ń kà síbẹ̀. Ghulam Ahmad torí pé tá a bá fẹ́ sọ̀rọ̀ nípa òǹkà tí ìjọ Ahmadiyya jẹ́ mi ò tiẹ̀ mọ̀ bí tí a bá ti gbé ní nǹkan bíi ọdún kan àbọ̀ sẹ́yìn òun náà ni mo rí fídíò kan lórí YouTube nígbà tí mo ṣe rí táìtù ẹ̀ òun ló fà mí mọ́ra because táìtù tí wọ́n fún wọn sọ kọ́ síbẹ̀ pé hani Tahiru yu'linu khurujahu min al-jama'ati al-islamiyyati al-Ahmadiyya ohun tí mo gbọ́ yé pẹ̀lú táìtù yẹn náà ni pé hani Tahiru jáde kúrò nù ìjọ Ahmadiyya ọ̀rọ̀ yẹn bá mi lójijì torí pé ní nǹkan bí oṣù mélòó síwájú ìgbà yẹn òun náà ni mo bẹ̀rẹ̀ sí ní bísí pẹ̀lú kíka ọ̀rọ̀ ìjọ Ahmadiyya àti dídánlódù àwọn fídíòs wọn mi máa dánlódù àwọn episodes wọn àwọn series wọn tí wọ́n ṣe lórí MTA TV èyí tí wọ́n upload sórí net tá ń pè ní al-Hiwar al-Mubashir nínú àwọn al-Hiwar al-Mubashir wọn yẹn wọ́n bú kìsàkìsà sí Salafiyya lára wọ́n bú alùsùnà bàjẹ́bàjẹ́ wọ́n bú gbogbo àlùmọ̀ yìí bẹ́ẹ̀ sì ni wọ́n sọ dandan fún àlùmọ̀ láti gba Imam Mahdi tí wọ́n ti ṣe Ghulam Ahmad láti gbà gẹ́gẹ́ bí ànábì Ọlọ́run. So mo wà curious láti mọ kí ló ṣẹlẹ̀ sí hani Tahiru gan pẹ̀lú táìtù yẹn àbí kẹ́ ìpolówó ọjà lásán olókàn jẹ́ àbáwọn kan ló kàn tiẹ̀ sọ. Ìgbà tí mo download ẹ̀ mo rí i pé n tó ń sọ bẹ́ẹ̀ náà ni pé ó ní ó hàn lẹ́nu annani lam a'ud fardan min al-jama'ati al-islamiyyati al-Ahmadiyya. Ipò òun kéde òun fẹ́ jẹ́ kó yẹ gbogbo yẹn pé òun ò sínú ìjọ Ahmadiyya mọ́. Ọ̀rọ̀ yẹn bá mi lójijì torí pé ní nǹkan bí oṣù mélòó síwájú ìgbà yẹn tí n bá ń wo MTA yẹn TV Ahmadiyya nígbà tí mò ń wádìí nípa wọn tí máa ń wo TV wọn yẹn màá rí hani Tahiru àbáwọn fídíòs mi náà tí mo ti ń download tipẹ́tipẹ́ lórí net nípa ìjọ Ahmadiyya nínú àwọn ọ̀rọ̀ wọn àti hani Tahiru àtàwọn míì bíi Ayman àti Fatihi Abdulsalam àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ náà tán jẹ́ àfa Ahmadiyya nù Lárúbáwá màá rí Ayman màá rí hani Tahiru nù wọn yóò gẹ́gùn gbogbo òbéèrè tí wọ́n béèrè nípa Ahmadiyya ó ń finish gbogbo ẹ̀ lọ ni fífinish tí mo wú yẹn ó ti yé yín yẹn ni pé ó ń dáhùn pẹ̀lú ìlànà Ahmadiyya gbogbo tí Ahmadiyya bá lóun trash nǹkan àbó ń finish nǹkan ẹ̀ mà kó ń parọ́ ni ìjọ yẹn la siqata fihim la yajuzu an yuthaqa fihim ìjọ Ahmadiyya kún àyẹ́lẹ́ tó yẹ kí n rí láì lórí. bí mo ṣe bẹ̀rẹ̀ nìyẹn láti tẹ̀síwájú wípé kí ló mú irú hani Tahiru lẹ́ni tí mo rí gẹ́gẹ́ bí àfa àgbà tó yẹ pé kò sígbà tí ń bá wú ọ̀rọ̀ ẹ̀ àti bó ṣe ń defend ìjọ Ahmadiyya ó máa ń bani lọ́kàn jẹ́ wípé pẹ̀lú gbogbo kí ó tẹ́lẹ̀ yìí kéyì torí tí mo mọ̀ ní pé ó dà kó ní masters nínú Arabic language so pẹ̀lú gbogbo kí ó tó kéyì tó tún jẹ́ àfa ó jọ ọmọ Lárúbáwá ó sì ní mímọ̀ to some extent so kí ló wá dé tó já sí pé ibi tẹ́lẹ̀ yìí ti wá bára ẹ̀ lélẹ́yìí mi ò mọ̀ kí ló fà so ìwà rí i pé kúrò nínú ẹ̀ yẹn pé bọ́rọ̀ ẹ̀ ti bà mí nínú jẹ́ tó bẹ́ẹ̀ náà ló tún dùn mọ́ mi tó ni mo bá bẹ̀rẹ̀ wípé mo tún fẹ́ mà sí kí ló gbé hani Tahiru kúrò ńbẹ̀ nígbà tí mo gbọ́ rẹ̀ nínú tí mo gbọ́ tó sọ òní pé ó kọ sínú kan náà àwọn articles ẹ̀ pé ó ní bidayatu hikayati ma'al a'dad fil jama'ati al-Ahmadiyya mo rí i pé nínú tó gbé hani Tahiru kúrò nínú ìjọ Ahmadiyya èyí tó hàn sí kó tó padà wá decide pé òun ní láti kúrò nínú ìjọ náà òun náà ní issue nọ́mbà Ahmadiyya kí ni population wọn lágbàáyé issue yẹn gan ló dá problem lẹ̀ fún hani Tahiru ó ti ń bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ náà láti kúrò nù wọn gẹ́gẹ́ bí àwọn àlàyé tó padà ṣe létà ó ní on the 25th of December ní year 2013 àwọn lọ sí Qadian ìyẹn ìlú abínibí Ghulam Ahmad kan láti lọ ṣe ìjókòó tá máa ń ṣe lọ́dọọdún fún pé Jalsa Salana so làwọn bá rìn káàkiri ńlẹ̀ India nígbà táwọn lọ káàkiri òǹkà táwọn ń rí láwọn tó jẹ́ Ahmadiyya àwọn tó ń pàdé àwọn káàkiri àtàwọn èèyàn tó wà ní ibi tí wọ́n ti ṣe ìpàgọ́ yẹn òǹkà yẹn kéré sí tí àwọn ń gbọ́ nípa àjọ Ahmadiyya pé ìlú India bí èrò ṣe pọ̀ ń bẹ̀ tó gẹ́gẹ́ bá a ṣe mọ̀ nínú àwọn ìlú the most populous country láyé yìí
àwọn ìlú wọ̀nyí náà ni India, China, àwọn ìlú wọ̀nyí ló pọ̀ jù, àwọn náà ní population tó pọ̀ jù. Kí ló wá dé tó já sí pé àwọn tó jẹ́ Ahmadiyya ń bẹ òǹkà péréte báyìí ni wọ́n. Ó ní tó kọ́ ń ṣe òun lè mọ̀ nìyẹn ló máa ń béèrè lọ́wọ́ àwọn aṣíwájú wípé n tá à ń rí yìí ó yàtọ̀ fún tí à ń gbọ́ bí wọ́n ṣe sọ pé Ahmadiyya pọ̀ tó, à ń gbọ́ pé millions òun náà ni wọ́n. Nígbà táwọn dé Qadian ní India gbogbo àwọn tó wá síbi ìjókòó náà some thousands ni wọ́n, million bo ọ̀nà tí gidi gan, million bí báwo. So làwọn bá ń wò pé lòun bá ń wò pé kí ló ń ṣẹlẹ̀ kẹ̀, lòun bá bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí béèrè lọ́wọ́ àwọn tán jẹ́ aṣíwájú ń bẹ̀ wípé kí ló dé ń bo ni ọ̀rọ̀ tá à ń gbọ́ tẹ́lẹ̀ òun náà ni pé ní 2001 ní year 2001 òun táwọn gbọ́ òun náà ni pé 40 million òun ló ṣe bẹ́yàn ló join ìjọ Ahmadiyya láti India 40 million níbo wá ní gbogbo wọn wá wà níbo náà kó sí tó fi wá já sí pé òǹkà ayé èèyàn tó wà níbi ìjókòó ọdọọdún tó já sí pé ìjókòó àjọ̀dún Ahmadiyya ni ibẹ̀ náà lèrò máa ń pọ̀ sí jù gẹ́gẹ́ bí ìṣe wọn. Bó ní 40 million tó gba tí wọ́n ló ṣe bẹ́yàn tó join Ahmadiyya ní year 2001 níbo ni wọ́n wà ó ní ààrẹ nìkankan ààrẹ yẹn kankan some thousands náà la rí tí wọ́n wà níjókòó yẹn. So ọ̀rọ̀ tá à ń sọ yìí 40 million ló pè 40 million ni wọ́n ló join Ahmadiyya ní India ní year 2001 nìkan. Níbo wá ní millions yẹn bó ni wọ́n wà kì í ṣe 40,000 là ń sọ kì í dẹ̀ ṣe 40 people kì í ṣe èèyàn bíi 40 péré 40 million ṣáà rí bó ṣe pọ̀ tó ó túmọ̀ sí pé irọ́ ti bà ayé ìjọ Ahmadiyya jẹ́. So torí pé gbogbo ẹni tí ò mọ nǹkan kan nù wé yóò máa ń tán pè ní 40 million bó nǹkan yẹn ṣe pọ̀ tó táwa délẹ̀ India yẹn jókòó tó já sí wípé gbogbo Ahmadiyya tó ń bẹ ní oníṣẹ́ aláì má fẹ́ wábẹ̀. So torí pé ìgbàgbọ́ tí wọ́n rí gẹ́gẹ́ bí dandan fúnra wọn ni kódà àwọn aṣíwájú wọn ti sọ pé kéèyàn lọ sí pàgọ́ yẹn ó dájú kéèyàn lọ ṣe hajj náfìlà lọ gẹ́gẹ́ bó ṣe wà nínú tírà Mir'atu Kamalatil Islam má padà má sọ̀rọ̀ débẹ̀ insha Allah ta'ala. So torí náà ńkọ́ tálà wá béèrè lọ́wọ́ ẹ̀ ó lóun bẹ̀rẹ̀ sí ní wádìí wípé ta ló ṣe irú mistake yìí gan-an torí pé ìjọ tán ní 40 million join lọ́dún kan ṣoṣo bó lè ṣe rò pé wọ́n pọ̀ tó láti ìjọ tí wọ́n ti bẹ̀rẹ̀ látàyè Ghulam Ahmad títí di àsìkò yẹn títí di 2013 tí Hani Tohiru lọ sí ìlú India yìí. So ó nígbà tóun tún láǹfààní àti travel lọ sí Canada òun tún rí pé lórí Canada náà àwọn tó jẹ́ Ahmadiyya náà wọn tó nǹkan náà yàtọ̀ fún iye numbers táwọn máa ń gbọ́ tẹ́lẹ̀ pé population Ahmadiyya ní Canada báyìí ni wọ́n ṣe tó. Some people from Pakistan, India nǹkan kan làwọn táwọn rí ń bẹ̀ náà àwọn tó jẹ́ ọmọ Canada nǹkan kan tí wọ́n join Ahmadiyya àwọn kéré ló ń kà jọjọ. A jẹ́ wípé ń tà ń gbọ́ àwa tá a jẹ́ Ahmadiyya Lárúbáwá a jẹ́ kó yàtọ̀. Wọ́n nígbà tó tún yá òun tún gbọ́ wípé àwọn Ahmadiyya tí wọ́n jẹ́ àwọn tó jẹ́ Ahmadiyya ní Pakistan náà wọ́n ju some thousands náà lọ wọ́n àpọ̀ ló ń kà yàtọ̀ fún iye òǹkà táwọn máa ń gbọ́ tẹ́lẹ̀. Lòun bá rántí wípé nínú tí khalifa ẹlẹ́kẹrin tí ṣe Tohir Ahmad nínú nǹkan tó ń sọ fáwọn òun náà ni wípé ní year 2001 nìkan òun ní èèyàn bíi 40 million ló join Ahmadiyya ní India. Báwo lọ̀rọ̀ ṣe wá rí? Òun gbìyànjú láti béèrè lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń bá pàdé pé iye òǹkà Ahmadiyya báwo tiẹ̀ ni wọ́n kí ló ń kà náà gan? Ó ní ọ̀pọ̀lọpọ̀ ò lè dáhùn ìbéèrè náà. Ní wọ́n bẹ̀rẹ̀ sí ní rò pé ṣó wá possible kó jẹ́ pé khalifa Mirza Tohir Ahmad tó jẹ́ khalifa ẹlẹ́kẹrin ṣó ṣe mistake ni pẹ̀lú àwọn nọ́mbà tó ń gbé jáde lọ́dọọdún wípé Ahmadiyya díye báyìí gẹ́gẹ́ bí olórí ìjọ Ahmadiyya lágbàńlá yìí. A jẹ́ pé nǹkan kan tí ń rọ̀ǹgì níbì kan nìyẹn Hani Tohir oníbò ìṣe kó wọn nìyẹn. Ìgbà tó yá òun rí i pé irọ́ ti wà nínú ọ̀rọ̀ nọ́mbà tí Ahmadiyya ń gbé jáde pé iye tó ń kà wọ́n dì lélẹ́yìí. Nínú tó jẹ́ kí irọ́ yẹn kó tún hàn síhun dáadáa òun náà ni wípé láwọn àgbà kan ìgbà tí khalifa ẹlẹ́ẹ̀karùn-ún yìí débẹ̀ Masroor Ahmad ìgbà míì á ní Ahmadiyya ti di 200 million tó bá tún yá á tún ní 100 million tó bá tún yá á tún ní 50 million ìgbà míì kẹ́ni á ní 20 ìgbà míì á ní 10 million ìgbà míì á kàn ní some millions á ní malayin millions ìgbà míì á ní millions tó lọ bí mẹ́wàá bí jù bẹ́ẹ̀ lọ. So ó ní gbogbo wọn yìí ń jẹ́ kó yé òun pé ó dàbí pé ìjọ yóò wà consistent lórí ọ̀rọ̀ population wọn. Irú statistics wo òun náà ni wọ́n ń gbé jáde nípa iye tí ìjọ Ahmadiyya jẹ́ láyé yìí. Ó ní nínú tó ń sọ sí òun lọ́kàn láwọn àsìkò tóun fi ń béèrè àwọn question yẹn òun náà ni pé àmọ́fẹ́ tóun ní sí Ahmadiyya kò lè jẹ́ kó òun tiẹ̀ ṣe èméjì ń gbà mí òun máa ń gbìyànjú láti suppress
curiosity tóun ní láti máa wádìí tó fi rán kí ló ń ṣẹlẹ̀ gan àti wípé ńgbà míì hubbuka shay'a yu'mi wa yusim tíyàn bá nífẹ̀ẹ́ nǹkan kan gbà mí a máa fọ́ ni lójú a sì máa dín ní létí kò ní jẹ́ kíyàn fẹ́ kíyèsí ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà gbogbo afẹ́ defend ìjọ Ahmadiyya yìí ó níbi tó mọ̀ torí pé tó bá padà yà àṣírí àpadà tú gbà tó ń tún tẹ̀síwájú láti máa kà sí nínú àwọn ọ̀rọ̀ Ghulam Ahmad ẹ̀rí o mo fẹ́ ká máa kíyèsí nǹkan kan Hani Tohir tó ti wà nínú ìjọ Ahmadiyya fún nǹkan bíi 20 years àbí ká sọ pé fún bíi 16-17 years ó tún wá ń sọ pé àwọn nǹkan kan míì tún wà nínú ọ̀rọ̀ Ghulam Ahmad tóun ò tí ì kà òun náà nínú àwọn ìlànà àti àtàwọn malfuzat ẹ̀ lòun bá tún bẹ̀rẹ̀ síwájú láti máa kà sí lòun bá bẹ̀rẹ̀ sí ní rí ọ̀rọ̀ nọ́mbà sí yìí tó bẹ̀rẹ̀ sí ní takora wọn Ghulam Ahmad á sọ ọ̀rọ̀ kan nígbà kan pé iye àwọn tó tẹ̀lé wọn wọ́n ti tó bí 10,000 tó bá tún yá ń gbà míì á ní wọ́n tó bí 20,000 òǹkà yẹn bẹ̀rẹ̀ sí ní takora wọn láti pilẹ̀ wá lọ́dọ̀ ẹni tí ó jẹ́ aṣíwájú ìjọ Ahmadiyya gan fún rẹ̀ so gbogbo wọn yìí ló ń jẹ́ kí òun ṣe ìméjì wípé irú ìjọ wo leléyìí gan tó já sí pé ọ̀tọ̀ lọ̀rọ̀ tí wọ́n sọ lọ́dún yìí nígbà tí ó bá tún tó bí oṣù bíi mélòó lẹ́yìn ìgbà yẹn wọ́n á tún sọ nǹkan míì tó yàtọ̀ fún yẹn ó ní láti já sí pé nǹkan kan tó dàbí irọ́ fabrications ìkíyàn máa lie ìkíyàn máa falsify number wípé iye báyìí ni Ahmadiyya di ó dàbí pé ó ti ráyè inú agbárí àwọn tó jẹ́ olórí yẹn ok kí ló wá ṣẹlẹ̀ gan ìyẹn ni pé lòun wá bẹ̀rẹ̀ láti máa restudy àwọn tó ń ṣe kọ́lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ pàápàá jùlọ nípa iye nọ́mbà tí Ahmadiyya jẹ́ lágbàńlá yìí ibi tá a ṣe rí gbà tú sóhun lọ́wọ́ òun náà nìyẹn pé ìjọ yìí jama'atun kadhaba jama'atun tuzayyifu kathiran jama'atu tazyif jama'atu tazyif jama'atu liftira jama'atun tukthiru min aliftira'at òun rí wípé ìjọ Ahmadiyya jẹ́jọ kan tí ó máa ń fabricate ọ̀rọ̀ àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ wọ́n á mú wá bí ẹni wípé bó ṣe rí nìyẹn àwọn èèyàn wà àwọn sì pọ̀ nínú àwọn tí wọ́n kúrò nínú ìjọ Ahmadiyya láti ìgbà tí ìjọ náà ti bẹ̀rẹ̀ kódà látọjú ayé Ghulam Ahmad làwọn èèyàn ti ń jáde kó nínú ìjọ Ahmadiyya àwọn èèyàn bíi Dr. Abdul Hakim tó jẹ́ kan nínú àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad tí Ghulam Ahmad gan sì nífẹ̀ẹ́ sí tó gbà fún púpọ̀ àwọn èèyàn bíi Mir Abbas Ali nínú àwọn tó kù lẹ́yìn Ghulam Ahmad òun náà ni ìyẹn náà wà àtàwọn míì náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà tá a ti dárúkọ wọn tá a tún padà máa sọ̀rọ̀ ń pa wọn ṣùgbọ́n kíkó ti Hani Tohir ó sèso rẹ̀ púpọ̀ pẹ̀lú wípé àsìkò tó ń kó yìí àsìkò tí íńtánẹ́ẹ̀tì tó ti gbìnàyà tó já sí pé ọ̀pọ̀lọpọ̀ information yẹn kì í pẹ́ tó máa fi ń circulate so ẹ jẹ́ ká study díẹ̀ nínú àwọn experience tá a rí gain lọ́dọ̀ Ustaz Hani Tohir tó jẹ́ kan náà àwọn àbá àgbàjọ Ahmadiyya náà lárúbáwá tẹ́lẹ̀ ẹ lọ sínú ìwé ẹ̀ tó pè ní Kadhibatu al-Mirza Kadhibatu al-Mirza nínú àwọn irọ́ Ghulam Ahmad kí ló sọ ń bẹ̀ ó ní year 1897 àti àwọn ọdún bíi ọdún mélòó tó tẹ̀lé kí ló ṣẹlẹ̀ kí ni òǹkà ìjọ Ahmadiyya nígbà yẹn Ghulam Ahmad sọ wípé yakulu al-Mirza inna shaykha Ghulam Dastir mula'un bi takfiri kathiran liza ubashiruhu anna adada jama'ati ba'da mubahalati Abdul Haqq al-Ghaznawi qad balagha 8,000 nasama Ghulam Ahmad sọ ní 1897 wípé ó ní àwọn òǹkà àwọn tí wọ́n tẹ̀lé òun wọ́n ti tó 8,000 nígbà wo ló sọ̀rọ̀ yìí ó sọ̀rọ̀ yìí ní year 1897 gẹ́gẹ́ bó ṣe wà nù al-I'lanat ìwé tán pè ní I'lanat ìjọ Ahmadiyya ti ma volume 1 ibẹ̀ lọ̀rọ̀ yẹn wà ìgbà tó tó nǹkan bí oṣù bíi mélòó lẹ́yìn ìgbà yẹn Ghulam Ahmad sọ pé 300 ni iye àwọn ọmọlẹ́yìn ẹ̀gbọ́ o ó láwọn tó tẹ̀lé òun ní year 1897 ó ní wọ́n ti tó 10,000 ìgbà tó yá ní nǹkan bí oṣù mélòó lẹ́yìn ìgbà yẹn ó ní àwọn tó tẹ̀lé wọn ọmọlẹ́yìn òun wọ́n jẹ́ nǹkan bí 300 kí ló ṣẹlẹ̀ ó ní أقول ببالغ السرور والحضور بأن معظم أفراد جماعات حضروا قاديان بتاريخ 1897 ó nígbà tó di 1897 Ghulam Ahmad sọ wípé ọ̀pọ̀ nínú àwọn ọmọlẹ́yìn ọ̀pọ̀ ó ní بأن معظم جماعات ẹ̀ máa ń fọkàn báyìí dé lárúbáwá yẹn lọ ó ní majority àwọn tó jẹ́ àwọn ọmọlẹ́yìn òun àwọn tó gbà fún un tó ń darapọ̀ mọ́ jàmá òun wọ́n wá sí ìlú Qadian ní 1906 year 1897 بقطع مسافات طويلة لإظهار السرور وأداء الشكر للملكة المعظمة kí ni wọ́n wá ṣe ẹ̀yọ́ miami ọdún náà ni Queen Victoria tán pè ní Qaisaratul Hindi the Empress of India ọdún yẹn òun náà ló ń ṣe kan nù àjọ̀dún tí wọ́n pè ní golden jubilee àbí nǹkan kan ló ń ṣe ní ọdún yẹn so Ghulam Ahmad sọ pé àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́yìn wọn wá sí Qadian láti wá ṣàjọ̀dún pẹ̀lú Empress of India abẹ́rẹ́ nǹkan
wọ́n lọ ń celebrate Empress of India tó jẹ́ ọba kèfèrí yẹn nígbà yẹn Qaisaratul Hind wa kanu mi'ataini wa khamsatan wa ishirin ó ní wọ́n jẹ́ 225 shakhsan iye èèyàn tó wá sí Qadian nìyẹn tí wọ́n wá join wọn níbi celebration yẹn ẹ má gbàgbé pé ọ̀gá àgbà àbí ọlọ́run Ghulam Ahmad wàlẹ́yàsù billah òun náà ni ó ń ṣe àjọ̀dún yẹn ó wá kó àwọn ọmọ lẹ́yìn títí ẹ̀ náà wá pé ẹ wá bá mi bá ọ̀gá mi yẹn Empress of India tóun jẹ́ kèfèrí ọba burúkú yẹn ọba tí ó mú àwọn mùsùlùmí lẹ́rú tí wọ́n pa kúkúrú tí wọ́n pa gógùn nílùú India ń gbà yẹn Ghulam Ahmad kó àwọn ọmọ lẹ́yìn ẹ̀ wá pé kí wọ́n wá bá òun bá ọba náà ṣe àjọ̀dún ayẹyẹ 50 ọdún èyí tó ń ṣe wákọ̀dé sharaka fiha muridi al-mukhlisun wọ́n láwọn ọmọ lẹ́yìn wọn tí wọ́n jẹ́ ẹni tó láníyàn dáadáa al-mahalliyun aidan àwọn tí wọ́n ń bẹ nítòsí wa bidhalika sara al-jamu kathiran ó nítorí náà ńkọ́ òǹkà àwọn tí wọ́n wà níjòkó náà wọ́n pọ̀ ó tún wọ́n mú wọn pọ̀ sí fasharaka al-jami'u fi hadha al-ihtifal al-mubarak wa akafu ala ad-du'a wa shukri lillahi ta'ala ní gbogbo àwọn ọmọ lẹ́yìn wọn ní gbogbo wọn náà péjọ sí ìjókòó náà wọ́n sì ń dúpẹ́ fún Ọlọ́run pé àwọn dúpẹ́ fún Ọlọ́run tó bá wọn dá the Empress of India ọba tí ó bá wọn dá sí àwọn dúpẹ́ fún Ọlọ́run ọba náà abẹ́rẹ́ nǹkan báyìí ṣé mùsùlùmí làwọn ilé wà fi hadha al-yawm ó ní ọjọ́ lẹ́ni yìí isharaka fil ma'dubati aktharu min 300 shakhs àwọn tí wọ́n wá síbi àpèjẹ èyí tí àwọn pè nítorí ọba ilẹ̀ Gẹ̀ẹ́sì tá à ń sọ yìí tó jẹ́ Empress of India nígbà yẹn ó ní wọ́n jẹ́ 103 èèyàn so ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ní 23rd of June ní 1897 so ọ̀rọ̀ eléyìí náà wà nù ìlànà tí Ghulam Ahmad tó gbé jáde so ní ọdún tá a sọ yẹn ó dẹ̀ wà nù volume 2 nínú ìwé yẹn so tá bá kíyèsí dáadáa a rí i pé nísìnyí from 8,000 down to 300 àwọn ọmọlẹ́yìn Ghulam Ahmad wọ́n kọjá 8,000 nígbà tó yá wọ́n dé 300 fakayfa zadu min 8,000 hatta saru 300 thumma dhakara fi i'lani fi nígbà tó tún padà wá yá Ghulam Ahmad bá tún gbé announcement mi jáde wípé ní on the 24th February 1898 yẹn pé lẹ́yìn ọdún kan lẹ́yìn ìgbà yẹn ó gbé orúkọ àwọn èèyàn kan jáde asma ba'da afrad jama'ati ó gbé orúkọ àwọn èèyàn kan jáde náà ọmọ lẹ́yìn ẹ̀ fakanu wọ́n bá jẹ́ 318 salasamiyatin wa samaniyata ashara ó gbé orúkọ àwọn ọmọ lẹ́yìn ẹ̀ jáde ó bẹ̀rẹ̀ sí ní list orúkọ wọn lágbájá láti ìlú báyìí lágbájá láti ìlú báyìí ìyẹn lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yẹn ti ṣẹlẹ̀ tán nìyẹn o àwọn tó wá pè láwọn ọmọ lẹ́yìn ẹ̀ wọ́n jẹ́ 318 ṣùgbọ́n àwọn èèyàn lọ bá Ghulam Ahmad pé n tó sọ yìí ó má yàtọ̀ fún n tó ti ń sọ tẹ́lẹ̀ wọ́n sọ fún mi pé tẹ́lẹ̀ ó sọ pé 8,000 ni wọ́n ẹ̀mọ̀ kí ló sọ farod dàbí mayẹ́lì kí ni Ghulam Ahmad wá fi fèsì fún àwọn tó sọ fún mi pé n tó sọ yìí ó ti takora wọn o ó kọ́ sọ pé 1,000 nígbà tó yá ó tún lọ ń gbé 318 jáde nísìn farod dà kàmayẹ́lì ó ní ma ashna akitman al-haqq bi qawlihim bi anna al-mirza la yastati'u an yuthbita anna adada atba'ihi akthar min 18 wa 300 shakhsan ó ní ó ṣe nílànà púpọ̀ fáwọn èèyàn àkíyèsí òun pé òun ò lè fìdí ẹ̀ múlẹ̀ pé àwọn tó tẹ̀lé wọn ju 318 lọ. لقد ذكرت هذا العدد بناء على ما خطر ببالي عرضا Ghulam Ahmad sọ wípé n tó ṣẹlẹ̀ ni pé ẹnu iye òǹkà tó kàn wá sóhun lọ́kàn lòun kàn sọ òun mí ni pé iye àwọn ọmọlẹ́yìn òun gan nìyẹn ẹ dákun èèyàn dídí nǹkan orúkọ wọn jáde àti ìlú wọn ó dẹ̀ lóhun mí ni pé gbogbo àwọn ọmọlẹ́yìn òun nìyẹn ẹnu tó kàn wá sóhun lọ́kàn lòun sọ walaysa anna hadha wal adadul haqiqi òun mí ni pé the real number àwọn tó jẹ́ followers òun lòun gbé jáde yẹn ayisulam ahsur adada al-jama'ati fi zalik torí pé òun ò dárúkọ gbogbo wọn òun ò sì sọ pé bí wọ́n ṣe máa ló ń kà ó nìyẹn bal kuntu qad nashartu aidan fi ahdi maqalati bi kulli saraha ó ní kódà mo ti sọ tẹ́lẹ̀ gan wípé iye àwọn tí wọ́n tẹ̀lé mi la yakilu al-ana an samaniyati alafi nasama ó ní òun tiẹ̀ ti kọ́ sọ ńgbà kan tẹ́lẹ̀ wípé àwọn tó tẹ̀lé wọn àdé ní 8,000 ọ̀rọ̀ yìí wà nù tírà al-balagh page 63 so tabaki sọ̀rọ̀ tí Ghulam Ahmad sọ ń bí a rí pé ọ̀rọ̀ yẹn kún fún ọ̀pọ̀lọpọ̀ irọ́ torí pé ẹni tó ń dárúkọ àwọn tó jẹ́ jàmá ẹ̀ pé nínú àwọn jàmá mi wọ́n tó yé báyìí ẹ dákun báwo ló ṣe fẹ́ kúrò láti 8,000 sí 300 ẹ kí sọ̀rọ̀ yẹn gan báwo ló ṣe máa kúrò láti 8,000 sí 318 yìí pé àwọn jàmá ń wo àwọn rèé o lágbájá kí ló fẹ́ bí tó sì já sí pé inú ìjọ táwọn tó wà organize láyé yìí ìkànnù wọn Ahmadiyya jẹ́ so wọ́n fọkàn bá iye tí wọ́n jẹ́ béèyàn méjì mẹ́ta bá jọ ìjàmọ́ ẹ̀ lé ni wọ́n á mà káàkiri àgbáńlá yìí pé nílùú báyìí o èèyàn báyìí ti ṣe bẹ́yàn
so rẹ́kọ̀dì yẹn á ti alarm ní ọ̀dọ̀ àwọn olórí wọn lágbàáyé so ṣé wàá yẹ kírú èèyàn bẹ́ẹ̀ kó wá sọ pé òun ò mí ni pé iye nọ́mbà wọn ni 318 ó dẹ̀ sọ pé iye jàmáà wọn nìyẹn so torí náà nǹkan á rí wípé ẹni tó dídí ń dárúkọ wọn tó sì bẹ̀ sí ní dárúkọ òǹkà wọn kò gbọ́dọ̀ sọ pé ẹnu wọn bá ń tó kàn wá sóhun lọ́kàn lòun kàn sọ tó bá tiẹ̀ máa sọ pé nǹkan orúkọ àwọn tó wá sóhun lọ́kàn kéèsì ọ̀tọ̀ nìyẹn wọ́n ti kó wá dárúkọ nọ́mbà wọn pé àwọn jàmáà wọn jẹ́ 318 ẹ̀rí pé ọ̀rọ̀ yẹn ti yàtọ̀ ọ̀tọ̀ ní kí yẹn sọ pé iye àwọn tí mo rántí orúkọ wọn ní 318 yìí ọ̀tọ̀ ní kó sọ pé àwọn jàmáà mi nísìn wọ́n jẹ́ 300 kó sì máa sọ pé àwọn wọ̀nyí ni mọ́ọ́zọ́mù jàmáàtì àwọn ni majority àwọn tó jọmọ lẹ́yìn wọn a rí i pé gbólóhùn yẹn onílàkàyè kan ò ní sọrú ẹ̀ níbòmíì Ghulam Ahmad tún sọ wípé ó ní wà fi kulli amin yadkhulu salasumiyati aw arba'umiyati shakhsin ní gbogbo ọdọọdún èèyàn bíi 300 àbí 400 ló ń jọyìn ìjọ òun ó sọ̀rọ̀ inú al-Balagh page 63. bó tilẹ̀ já sí pé ọ̀rọ̀ tó gbé jáde ń bí yìí wípé èèyàn 300 àbí 400 ló ń jọyìn jàmáà òun lọ́dọọdún ó takò tó ti ń sọ̀bọ̀ tẹ́lẹ̀ mo rò pé ó yẹ wá ní ìsẹ̀yìn ọmọ ìyá mi ó takò tòun tí bó ṣe já sí wípé n tó sọ ń bí ìgànnà kò correct pé èèyàn 300 àbí 400 ló ń jọyìn jàmáà òun lọ́dọọdún fi kulli amin ọ̀rọ̀ yẹn ò correct ó tún wá takò n tó ti sọ tẹ́lẹ̀ bí báwo tábà ní èèyàn 300 ló ń wọnú jàmáà yẹn lọ́dọọdún látijọ́ tí Ghulam Ahmad tó ti dá jàmáà ẹ̀ sílẹ̀ ó túmọ̀ sí wípé ní year 1897 yẹn òǹkà wọn tí wọ́n tẹ̀lé yẹn ni pé lẹ́yìn bí ọdún mélòó òǹkà wọn máa jẹ́ 2400